Bija o ọmọ ó lẹ́tíkẹ́ ó lágbára gan pẹ̀lú Saheed Osupa pẹ̀lú Tiri àti Indiri Aloma ati Mr. Perfect. Ẹ wo mo máa ń sọ pé nínú gbogbo àwọn tó ń kọ Fuji ní Nàìjíríà ti Alhaji Saheed Osupa yàtọ̀ o because Osupa ní kinní kan tí àwọn olórin tó kù ò ní. Nínú àwọn tó Osupa ní ni pé ó mọ bó ṣe manage human resources púpọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà máa ń sọ pé Osupa ò lè manage àwọn èèyàn ṣùgbọ́n sìn ọba orin ti wá ní masters nínú ká manage human resources. Tẹ́ bá rí n tó ṣe fún Tiri àti Indiri Aloma àti Mr. Perfect ọmọ ẹ máa kan sára sí Osupa tún wá ní kinní kan àwọn èèyàn rò pé kí ló dé tó fi ń ṣe bẹ́ẹ̀. Osupa is investing in human now. Ó invest sínú àwọn ọmọlẹ́yìn ẹ̀yẹn, àwọn tí wọ́n jẹ́ mentees ẹ̀yẹn, tí wọ́n ń kọ́ṣe ẹ̀yẹn, tó ń kọrin bí ẹ̀yẹn. Tẹ́ bá notice ẹ rí wípé Osupa ó invest nínú wọn, ó ń promote wọn, ó dẹ̀ ń gbé wọn jáde gan. Torí mọ̀ wípé àwọn tí ń lọ nìyẹn, àwọn tí ń gòkè àgbà nìyẹn, àwọn tó ń bọ̀ lẹ́yìn yẹn, àwọn náà máa pariwo òun náà tó bá dọ̀la. Bóun ṣe ń pariwo Barrister lénìí, bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn guys yẹn ṣe máa pariwo Osupa nígbà tó Osupa bá dàgbà. Ẹ wo ẹ ṣáà ti mọ̀ pọ́rọ̀ lọ́rọ̀ kì í máa sábà dùn lẹ́nu tèmi. Ẹ jẹ́ ká jọ gbádùn Osupa ọba orin yẹn. Bọ̀ tó bá jẹ́ gbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ dákun ẹ máa bá ń click lórí subscribe button, ẹ bá ń like ẹ bá ń share. Ó yàjọ́ ẹ jẹ́ ká jọ gbádùn ẹ dáadáa.
yìí ọmọ tó tó lè ní jẹ́ òní ọmọ tó tó mọ́ ládùn láàbò kàkóró. Ọyọ́ bàbá mi kò yóò sọ́ọ́bẹ̀. Èyí ni sábà mẹ́jọ̀gbọ̀ ní o, bá mẹ́jọ̀gbọ̀ ní o. Ní sábà mẹ́jọ̀gbọ̀ dábì, dábì tí bá dá àdùnkàn lórí inú orin, gbogbo ara ti di èdè. Yàtọ̀ sí bàtà tí mo kú kan orin. Ẹ wo tí bá kọrin káyì máa dùn ìbẹ̀rẹ̀ mi. Tí bá pèlè káyì máa dùn dáadáa mi. Tí bá máa dá sàmàdá tí òun kò dárí. Iṣẹ́ ju iṣẹ́ lọ ni máa wulẹ̀ ìwé rà rẹ̀. Ìbá yàtọ̀ sẹ̀kọ̀ lórí. Mo wá kọ́ ìgbé kábíyèsí mo bọ̀ mo kọ́ ìgbé. Adékúnlé mo ní bàbá kan tí mo mọ̀ tí mo kú tẹ́lẹ̀ ò sí gbà lórí. Ẹ wò tẹ bá kọrin tẹ bá mo dùn ẹ̀ ìlera tó mọ̀ pé ẹni tí bàbá bínú sí ó ti ṣe bàbá bọ̀ òun ló ti ní ọjọ́ ti pẹ́. Ọmọ orin abájígbé tí ó bá ti mọ̀ wáyé. Ọ̀tá ẹni tó ń sá lórí gan-an tó mọ̀ wá ní kò tẹ́lẹ̀ ló jẹ́ kí n máa lò fáráyé. Fáwọn tó mọ̀ tó bá lérò pẹ́ẹ́kùn ni kò fẹ́ràn ọmọ alábòsí fẹ́ lónìí ìtẹ̀bẹ̀tẹ̀ mú. Bàbá mi tí mo wí ìtàn máa fẹ́ wà kò yàwó. Olùkọ́ni tó lọ́dún. Èmi kàn lè burú sábẹ́lẹ̀ ìkìlẹ̀ gàṣà ságbára. ṣáyìn náà gbádùn ẹ̀ bẹ́ẹ̀mi náà ti gbádùn ẹ̀ àbẹ́ẹ̀ tún rí ní tí mo rí ẹ drop comment yín sábẹ́ comment section fídíò yìí kí lẹ rí sí ìwà Òṣùpá yìí pẹ̀lú àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn yìí ẹ má gbàgbé o ẹ má bá ń click lórí subscribe button yẹn ẹ bá ń like ẹ bá ń share ẹ